tí Ọlọ́run bá dá pátápátá Ọlọ́run wá challenge wọn Ọlọ́run challenge àwọn tí wọ́n ń sin tọ́lọ́run dá Ọlọ́run ní kul ara'aytum ma tad'una min dunillah Ọlọ́run bá ní gbogbo yín lè rí intense yẹn inten ń pè tẹ́ bá ní sọ̀rọ̀ tense yẹn tí sala gbogbo yín lè sari inten pè sari tí ẹ máa dárúkọ rẹ̀ tí Allah yẹn min dunillah Ọlọ́run yọ rẹ̀ kó Ọlọ́run bá ní gbogbo ten pè tense tó yàtọ̀ sí Allah aruni ma ta khalaqu min al-ard ẹ mú kankan wá fún mi tí wọ́n dá nínú lérí ilẹ̀ àgbàdo tọ́lọ́run lè tarí àbí ẹ má gbàdo ògùn wa ọkà bàbá tàlà lárí ẹ mú ọkà bàbá ti Ṣàngó wa sánmà tàlà lárí ẹ mú sánmà ti ànábì Ìsá wa ẹ mẹ́dẹ̀ olóòlù wa ẹ mú ilẹ̀ tí olóòlù ṣe kíni tó náà dá wa ẹ kàn mú nǹkan kan wá lórí ilẹ̀ síìdì lásán táwọn náà dá tiwọn ẹ mú ápù ti ẹyọ wa Allahu akbar Ọlọ́run challenge ni o àwọn náà wọ́n sọ fún gbogbo àwọn tí wọ́n ń sàn lómi yàtọ̀ sí Allah pé intense yẹn ẹ mú tọ́ dá wa Ọlọ́run bá ní arúni madha khalaqu min al-ard Ọlọ́run ní am lahum shirkun fi samawat abẹ́rẹ́ pé gbogbo àwọn nǹkan tá a wí yìí wọ́n kún èmi lọ́wọ́ nígbà tí n ma sánmà ni àti gbogbo tí mo kó sínú ẹ̀ Ọlọ́run bá ní wọn kún mi lọ́wọ́ àgbẹ̀gbà mi ọ̀gá ọmọ ṣiṣẹ́ ọmọ ṣẹ́ ọmọ ràn lọ Ọlọ́run bá ní kò sẹ́nìkan tó ràn mí lọ́wọ́ nínú gbogbo wọn èmi mo dá gbogbo wọn ẹnìkan kún mi lọ́wọ́ lé nígbà tí n ma sánmà tí n dá yín tí n dá gbogbo nǹkan